àkọ́kọ́ ẹ ń bá mọ ọmọbìnrin tí ó fẹ́ gbé sinimá àgbákò yìí jáde, ẹ bá ní kìlọ̀ fún, torí pé bó lẹ́sìn wò sùnsùn tẹ́wàá wo aṣọ àpọ́nlé àwọn kan tẹ́wàá sọ di aṣọ àbùkù torí pé yín fẹ́ jẹun. Ẹni ọkùnrin kẹ́nìkan kọ́ mọ̀ ṣiṣẹ́ rẹ̀ lọ́nà tọ̀tọ̀ àti bó ṣe yẹ, ṣùgbọ́n kọ́ wá wò pé kẹ́nìkan dọ̀tí ni wọ́n fi gba yìí, wọ́n náà pa àdọ̀tí o. Ẹ ń bá mọ arábìnrin rí ẹ bá ní pè, ẹ bá ní kìlọ̀ fún, àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n fẹ́ jọ ṣe sinimá burú tí wọ́n fẹ́ gbé jáde, ẹ bá ní kìlọ̀ fún ọ. Ọba wu ara wájú kọ́ gba tiẹ̀ bẹ́ẹ̀, bá wù rẹ̀ kọ́ gba tiẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn ò ní fara mọ́ kéèyàn mọ́ dọ̀tí tó bá ti jẹ mọ́ ẹ̀sìn wa. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé kí ẹni tó fẹ́ ṣerú sinimá ìjáde kọ́ mọ́ lérò pé bọ́yá mùsùlùmí ọ̀kà kún, wọ́n ti kà kún o. Mùsùlùmí kà kódà bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ní ṣe ìgbésẹ̀ tó lágbára ti lọ lórí ẹ̀ tó bá kọ̀ láti tètè jáwọ́ níbi ní tó fẹ́ ṣe yìí. Àtẹ̀jíṣẹ́ ó ti dé Àbújá bí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ó ti dé Àbújá ní ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá, ó ti dé Àbújá lọ́fíìsì gbogbo tó yẹ kó dé wá pátá ló ti dé o. Ó ti dọ́dọ̀ commissioner of police Lagos State, Lọ́ṣùn State àti gbogbo àyè tó yẹ kó dé. Àrò ẹ̀yin tẹ́ bá súnmọ́ arábìnrin kó tètè ṣe kínni, kó tètè yí ọwọ́ rẹ̀ padà, kó mọ̀ fẹ́lẹ́ àṣe ẹlẹ́yà o, kó tètè lọ wẹ́ lómi tí ó fi ṣe ẹlẹ́yà, kó mọ̀ lóńtọ́ jẹ mọ́ nǹkan ẹlẹ́hà ń bẹ̀rẹ̀ rárá. Akọ̀ àfẹ́ bó ṣe jẹ́ nu. Ẹ bá wù yín ẹ pè alákatakítí, bó ń gbá bá ṣe pé gbá rẹ̀ láyé ọba pé, bó bá pè ní pàǹkárà, bó bá pè lákùfọ́ èyí tí wọ́n bá pè náà nù, wọ́n bá sì ní gbá gidi ní níta yóò bá pè náà nù. Ojúlówó ọmọ Yorùbá bó ṣe jẹ́ nìyẹn o.